Niseju Aaya ni ìròyìn. Ìròyìn Niseju Aaya. Ìkànnì jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn Niseju Aaya. Ẹ kú ojúmọ́ ẹ sì kú dédé àsìkò yìí. Ìròyìn Niseju Aaya la mú wá sétí ìgbọ̀nyìn láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Abiodun. Oníṣòwò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tí ó jẹ́ olùgbé orílẹ̀-èdè Qatar, ẹni ọdún 51 tòun tàwọn akẹgbẹ́ rẹ̀ Usman Nda ẹni ọdún 52 àti Sani Salisu ẹni ọdún 52 ní ilé-ẹjọ́ gíga àpapọ̀ ti ìpínlẹ̀ Èkó ti rán lọ sí ẹ̀wọ̀n ọdún 5 látàrí pé wọ́n gbé oògùn tramadol tó tó 3.8 kg. Ṣáájú ìfẹ̀hónúhàn lórí ìṣòro ọrọ̀ ajé tí àwọn orílẹ̀-èdè Nàìjíríà ń dojúkọ tí wọ́n ti ṣètò pé yóò wáyé lónìí ọjọ́ ajé ní àwọn apá kan ní ìlú Ìbàdàn tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, ní àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kìlọ̀ pé àwọn kò ní fààyè gba ìfẹ̀hónúhàn tí yóò dí àlàáfíà ìpínlẹ̀ lọ́wọ́. Lẹ́yìn ìpinnu àti dẹ́kun rírà àgbàdo àti àwọn èròjà oúnjẹ ẹranko láti ọwọ́ àwọn olùpèsè oúnjẹ àwọn ẹranko wọ̀nyí, ní iye àwọn èròjà yìí wálẹ̀ gidigidi káàkiri àwọn ìpínlẹ̀. Wọ́n ti rọ ìjọba àpapọ̀ pé kí ó tètè dá ìnáwó ẹgbẹ́ aláìlera sílẹ̀ láti rí dájú pé wọn kò yọ mẹ̀kúnnù kúrò nínú ètò ààbò ìlera ti orílẹ̀-èdè Nàìjíríà. Alága ilé-iṣẹ́ ààbò Tantila Limited, olórí ìjọba gíga Ẹ̀pẹ́múpolò tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Tòpolò, ti ṣèlérí láti sa gbogbo ipá rẹ̀ láti rí i pé ààbò tó péye wà lójú òpópónà epo rọ̀bì àti láti dènà jíjí àwọn ohun èlò epo rọ̀bì ní orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fún ìròyìn àti ìlànà orílẹ̀-èdè Nàìjíríà Muhammad Idris ti tẹnumọ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní fi ipò rẹ̀ sílẹ̀ nítorí ìṣòro ètò ọrọ̀ ajé tó dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ èyí nínú àtẹ̀jáde kan tí olùrànlọ́wọ́ pàtàkì rẹ̀ Rabiu Ibrahim bu ọwọ́ lù lákòókò tí ó fèsì sí ohun tí àwọn gómìnà ìpínlẹ̀ tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party sọ pé ààrẹ ní láti fi ipò rẹ̀ sílẹ̀ nítorí ìpọ́njú tí orílẹ̀-èdè yìí kojú. Ìgbìmọ̀ ìgbésẹ̀ àpapọ̀ Joint Action Committee ti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ti àwọn ilé ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ Ondo yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì tí kò lọ́jọ́ lẹ́yìn tí ìjọba kọ̀ jálẹ̀ láti faramọ́ àwọn ìbéèrè wọn. Aṣòfin kan ní ilé ìgbìmọ̀ aṣòfin keje, aṣòfin Ita Enang, ti pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kí ó fòpin sí ẹgbẹ́ òṣìṣẹ́ ààbò àti ààbò abẹ́lé ti orílẹ̀-èdè Nàìjíríà, the Nigerian Security and Civil Defence Corps, tòun ti ẹgbẹ́ òṣìṣẹ́ àpapọ̀ ààbò ojú ọ̀nà, the Federal Road Safety Corps. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga ti Abẹ́òkúta, the management of the Federal University of Agriculture Abẹ́òkúta, ti fi ojú ọ̀kan lára àwọn òṣìṣẹ́ wọn ba ilé ẹjọ́ fún ẹ̀sùn pé ó lọ́wọ́ nínú bí 500 màálù tó ń ṣàkóso rẹ̀ ṣe di àwátì. Nígbà tí wọ́n bí wa, àwọn dókítà ní kò sí ìrètí pé a ó pẹ́ láyé. Àwọn dókítà tilẹ̀ sọ pé ọjọ́ díẹ̀ la ó lò láyé, àmọ́ àti pé ọdún 7 báyìí o. Àwọn ìbejì tó lẹ̀pọ̀ Marieme àti Ndeye tí wọ́n ń gbé ní ilẹ̀ òkèèrè ló sọ bẹ́ẹ̀. Àjọ tó ń ṣèwádìí nípa ojú ọjọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, the Nigerian Meteorological Agency, ti sọ àsọtẹ́lẹ̀ ìwàbàjẹ́ àwọn sánmọ̀ tí ó lè fa kùrukùru ojú ọjọ́ káàkiri orílẹ̀-èdè yìí láti ọjọ́ Ajé sí ọjọ́rú. Wọ́n kìlọ̀ fún àwọn ènìyàn tí wọ́n ní ìṣòro èémí, ìyẹn asthma, láti wòye ojú ọjọ́ kí wọ́n tó jáde kúrò nílé àti pé kí wọ́n sì máa lo ohun ìbòjú ní gbogbo ìgbà. Ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ pé ìnira tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kojú lásìkò yìí kì í ṣe àwáwí fún ẹnikẹ́ni láti ní ibùgbé lábẹ́ afárá tàbí àwọn àyè gbangba mìíràn. Akọ̀wé àgbà akọ̀ròyìn Gómìnà Sanwó-Olú, Olúgbóyèga Àkọ̀sílẹ̀, ló sọ èyí lọ́jọ́ Àìkú nígbà tí wọ́n béèrè àwọn ẹ̀tọ́ mìíràn tí ìjọba ní fún àwọn òtòṣì olùtajà tàbí àwọn tó ń sùn lábẹ́ afárá.
ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ sísan àwọn owó oṣù tí wọ́n jẹ sẹ́yìn fún àwọn òṣìṣẹ́ yunifásitì lábẹ́ àkóso ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga. Ọ̀pọ̀lọpọ̀ orísun ní ẹ̀ka ilé ẹ̀kọ́ ló fìdí ìdàgbàsókè náà múlẹ̀ fún ikọ̀ ìròyìn ní ọjọ́ ajé ní ìlú Àbújá. Àwọn agbésùmọ̀mí kan kógun wọn wọ orí iléeṣẹ́ ẹ̀ka àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Zumi ní ìpínlẹ̀ Zamfara lọ́jọ́ Àìkú. Wọ́n pa ọlọ́pàá kan àti àwọn mẹ́fà mìíràn. Àwọn agbésùmọ̀mí yìí kọlu iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tí àwọn aṣọ́dẹ òru pa mẹ́ta nínú wọn gẹ́gẹ́ bí àkọsílẹ̀ olùgbé ìlú náà. Ogunlọ́gọ̀ àwọn ènìyàn ní ìlú Ìbàdàn ló tú síta láti ṣe ìwọ́de èyí tí wọ́n fi tako bí ọ̀wọ́n gógó oúnjẹ ṣe gbòde kan lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé ẹ rántí pé irúfẹ́ ìwọ́de yìí ló ti wáyé ní àwọn ìpínlẹ̀ bíi Niger àti Kano ní oṣù yìí. Agbègbè Mọ́kọ́lá ní ìlú Ìbàdàn ni ìwọ́de náà ti bẹ̀rẹ̀ tí wọ́n sì lọ sí àwọn agbègbè míì láti jẹ́ kí ohùn wọn dé òkè lọ́dọ̀ àwọn ìjọba. Kò ní jù báyìí lọ fún ìròyìn ìṣẹ́jú àyà ti tòní. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi Agnes Abiodun, ẹ kú iṣẹ́ òní. Ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yá òwe jájọ gbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú